àwọn ọba Èkó àrà tí wọ́n ń dá lórí àṣà ìṣẹ̀ṣe wọn kò kéré o. Kábíyèsí wa lè sọ kankan lẹ́ẹ̀kan pé àwọn òyìnbó, mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, mo ti bá wọn rìn díẹ̀ lágbàáyé. Tẹ́ bá dé Brazil wàá rò pé Nàìjíríà ló wà. Ibi tí òyìnbó ti ń já orí adìyẹ tí wọ́n á fi bọ́rí. Kò sórúkọ tá ń jẹ́ mítàn jẹ́ ní Brazil. Jẹ́ gbọ́n kan tí mo wí. Pé orúkọ kan wà nílẹ̀ Yorùbá tí ò sí ní Brazil. Kò sí. Gbogbo ibi tí wọ́n kó alẹ́rú lọ lọ́jọ́ yẹn ó wà ní Brazil, gbogbo ẹ̀ la rí. Ìmí àgádágodo tó ń fi kó ẹrú lọ, gbogbo ẹ̀ ló wà ń bẹ̀. Wọ́n fẹ́ sọ tuntun fún yín, àwọn tó rò pé òyìnbó kì í ṣe bọ́. Àwọ̀ Palace Queen of England, èmi àti Ọọ̀ni of Ifẹ̀, Ọọ̀ni Ìrìṣà. Bẹ́ẹ̀ ni, ṣé ti Egypt ni wàá wò ni? Gbogbo àgbáyé ló kún bẹ́ẹ̀. Àwọn dàṣà kan a ní àtẹ̀rí ètò gbé lọ́nlù àárí gbé dání lọ. Mo fẹ́ sọ fún yín, wọ́n jẹ́ ká wọ bìmí mọ́. Wọ́n jẹ́ ká sọ̀kalẹ̀ lọ sí ìsàlẹ̀ mọ́. Bàtà bá wọn fà títí wọ́n lọ ní nìkan lálọ́. Bẹ́ẹ̀ ni, so ẹni tó bá rò pé àṣàlù wọn ní òun ṣẹbọ ní, ó tọ́ra ẹni o. Wọ́n gbé gbogbo kíní wọ̀nyí, àti Christian àti Muslim, wọ́n gbé wa ká wa mọ́lé níbí ni. Ó yẹ ká yẹra wa ní brain. Tẹ́ bá wo àgbáyé mímọ́ kọ́ńtì tó ti ń gbàdúrà tó Nàìjíríà o. Bẹ́ẹ̀ ni, tó òyìnbó bá ti lọ ṣọ́ọ̀ṣì ìṣẹ́jú márùn-ún tó bá ti jáde, ó ń lọ bí iṣẹ́ ẹ̀ nìyẹn. Ó ń lọ bí iṣẹ́ nìyẹn, bó lọ bí iṣẹ́ ò gbowó. Èèwò kí ló kọ òyìnbó pẹ̀lú yẹn, olóò ṣọ́ọ̀ṣì. So mo gbà aládùúrà ààrẹ wà á túbọ̀ ṣí wa lójú inú sí i lákòókò. Kò sọ́ba tó ń ṣe bọ́ tó ń ṣe ìṣẹ̀ǹdálẹ̀ tẹ́wù ẹ̀ lè pọ́n o. Kò pọ́síbù tó ń ṣe ṣẹṣẹ. Alálẹ̀lú yẹn ni àgbè ẹ̀ mọ̀nà. Kò sọ́gbọ́n, wọ́n dẹ̀ dúró tiẹ̀. Bọ́ǹsì àti ẹ̀ kò lè ràn ẹ́. Àwọn yẹn á jí lóru yẹn wọ́n ti dànù. So ẹ jọ̀ọ́, ààrẹ kò ní rẹ̀ ẹ́ o. Lágbára Ọlọ́run Lédùmarè. A mọ̀ pé wọ́n nígbà yẹn, but wọ́n ní gbogbo kíni kò ní kú sẹ́ẹ̀. Ọlọ́run gbé ẹ wá lásìkò yìí, ó dẹ̀ bá wa ṣe é. Ní gbogbo àgbáyé báyìí kò síbi tí wọ́n ti gbọ́ orúkọ Arigidi. Bá ti wà ní báyìí wọ́n ń wò ó lágbàáyé. Lágbàáyé ni mo sọ fún yín. Gbogbo ìta ṣe níjẹta, gbogbo ẹ̀ náà ń pè mí látọ̀hún tó ń sọ fún mi. Bẹ́ẹ̀ ni, bẹ́ẹ̀ ti ń ṣe gbogbo ẹ̀ náà ń sọ fún mi láti lóyìnbó. Ayé ti lu jára. Ó yẹ kó sẹ́ni DSL kó sí mi níbí l'Arigidi. Ẹni kò sí orúkọ Arigidi ní màpù oníkùnrin tá a fẹ́ nà ẹ́. Pé kó lọ tún wò ó DSL adélẹ̀. So gbogbo kíní wọ̀nyí náà ló gbé wa sórí map àgbáyé. Wọ́n ti mọ nǹkan tó ń jẹ́ Arigidi. Tó tábẹ̀rẹ̀ di o, wáyà ran Arigidi tẹ́lẹ̀ ẹ̀ òfin rẹ̀. Wọ́n bu òbẹ̀ ṣe. Ọ̀tàrẹ́ Ọlọ́run bẹ̀rẹ̀ wá kà eyín rẹ̀ bù. Èyí ó kàyé mẹ́sì pé fẹ́mẹ́ ìpòtú dáadáa
ìmí bá dé ìmí bá hẹ́ arigidi ń tẹ́ wá wọ́n láti gẹ̀rí yìí ṣe bẹ́ẹ̀ ni tọ́ka hẹ́ egu ààrẹ àwọn egu ńlágọ́ so àkàìmọye ìhùrìn ọlọ́run pèsè yàn ọ̀gẹ̀rẹ̀ àrùkọ. a ní pèsè náà wà dágìrì ìbúrú o ní ẹgbẹ̀rẹ̀ ìbú tó wọ́n sùn ìkọ́ jíjẹ èrò sígìrì ìbú wọ́n lọ ń pààyàn o igu bẹ́ẹ̀ ní gìrì ìbú wọ́n á ṣe ìpòtù bẹ́ẹ̀ ni oróbìnrin o mọ́rọ́bìnrin o akumẹ́ni náà dé tẹ̀lé àdàgbẹ́ náà jẹ́mẹ̀ ojú mi rí ẹ̀rí díje gírí ìbú máa mẹ́jọ amẹ́jọ díje gírí ìbú ìfẹ́rẹ́ mọ́lá ti wà á rí pé àṣẹ ìhókùnrin náà kí edidi ìhùmọ́rú ọlọ́run tẹ́ díje pàgìrì ìbú akú egú yìí tí o ọgọ́wọ́ àyẹ̀mẹ̀ tí o mẹ́bà kàrọ̀ tó ọ̀run àmì bẹ́ẹ̀ ni ọgọ́wọ́ àyẹ̀mẹ̀ tí o bẹ́ẹ̀ ni òjò yìí fẹ́rẹ́ ayọ̀ kàgbà tí wọ́n wẹ̀rẹ̀ fọ́ tí o gbọ́dọ̀ àdẹ̀kọ́ kí nẹ̀ bọ̀dì fọ́ ò bá parí sùn ó yẹ àkótí létà ọlọ́run.